oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìmọ̀ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Islamic jihadis are plotting against you here and all over the United States. They are not coming, they are already here. They have unpacked their bags, set up their sails, and are walking your streets. Islamic radicals have declared war on you. And listen to what they are saying. I just took a few examples. I could give you hundreds of examples. I chose a few. Like Uthman ibn Farouk, a Pakistani-born Californian who was recently speaking in Texas. And he said, the future is ours. America will be a Muslim country. Islam will enter every house. We are unapologetic. We are uncompromising. And listen to a sheikh at a Muslim conference here in America. He told his audience, Islam has a political mandate so that you can rule the society in which you find yourself. And sometimes you have to burn it down before you can rebuild. And we are at a moment of reckoning. We have to introduce an attitude of power. And in Michigan, Imam Isa Abdul Karim spoke in the same vein at the lecture in Detroit a few weeks ago. And he said, Muslims do not fear death. And he said it to explain why they do not fear to blow themselves up. And he said, this gives us power over them. And in Florida, a few weeks ago, another Imam said, jihad is who we are. And my message to you, my dear friends, is please listen to these people. Heed their words. Do not make the fatal mistake many German Jews made in the 1930s by thinking they are just exaggerating for effect. Those people do not speak in metaphors. They mean every word they tell you. Take them literally. Because if you don't, this is what's going to happen. They will, and I'm not exaggerating, they will burn down your society. They will blow up themselves in the middle of your streets. These radicals hate America. They do not want to join the American dream. They want to end it. That's their agenda. Hey, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ kú dédé àsìkò. Ẹ dákun má jẹ́ ká gbára wa láàyè ní àsìkò púpọ̀. Amẹ́ríkà lẹ gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn. Ṣé ń pé nínú ọ̀rọ̀ Amẹ́ríkà gan, fíà ó ń rùn nínú ẹ̀. Ìbẹ̀rù. Kì í dẹ̀ ṣe pé wọ́n bẹ̀rù torí kí lẹ fẹ́ sọ fún mi pé Amẹ́ríkà ò ní. Kì í ṣe pé wọ́n ń bẹ̀rù. Wọ́n ń wo pé okay, bí wọ́n bá wá náà káwọn tó kọ́ńkà wọn, destruction tí wọ́n ó kó bá ìlú yẹn ò ní wọ́n wò. Tí Amẹ́ríkà bá wá lè sọ̀rọ̀ àwọn kan bí ìgbà tí wọ́n ń exaggerate nǹkan tó ń ṣẹlẹ̀, tí Amẹ́ríkà bá lè sọ̀rọ̀ àwọn kan bá ń ṣe sọ yìí, ẹ dákun tá a là wá. Mò ń pe ẹ̀yin ọmọ kóòtù òjíire by now. Ó yẹ kí ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí Yorùbá, Ọlọ́run ní jẹ́ kẹ́sìn yín parun. Ọlọ́run ní jẹ́ kẹ́sìn yín parun. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ògbólógbó ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́ Muslim, mi ò advise yín pé ká fi Muslim lẹ̀ o. No, I will never do that.
bọ́ níwọ̀n àgbàgbà tó jẹ́ pé àwa ni majority tó jẹ́ pé àwọn olórí burúkú kọ̀ọ̀kan tí wọ́n ti kó ọpọlọ wọn tán pátápátá yẹn they were very few wọ́n lè wọ 5% àwa mùsùlùmí wọ́n lè wọ 5%. So bí 95% ọba tó wá lè deal pẹ̀lú 5%, shame on us. Bá a dẹ̀ ṣe deal pẹ̀lú wọn ńlá wa ti ń sọ láti ẹjọ́ yìí tẹ́ ẹ̀ka kan yìí ẹ̀ka kún rárá ẹ wo ẹ má bínú mi lè tan fáànù ń bí lè tan fáànù lè tan AC fún ọmọ adún nínú kìíní ìní ẹ má bínú. So n tí mò ń try láti sọ ni wípé a ní ìfọwọ́sowọ́pọ̀ kankan tó múnádóko. Otherwise àwọn olórí burúkú tí wọ́n fẹ́ kó wa sí yọ́yọ́ yìí ó yẹ kí wọ́n ti máa kàdánwò tí wọ́n sì lè kàn gbogbo wa náà la mọ̀. Èmi ò sọ ní sọ pé ká lọ mọ fèsì wọn kájọ máa ṣèrà wa lẹ́sẹ̀ kájọ máa para wa. That is not what I'm after. But ìjọba wà ní orílẹ̀-èdè yìí ojú ìjọba náà ni wọ́n dẹ̀ ń okay mo ti rìpíìtì ọ̀rọ̀ bọ̀bọ̀ onílàlẹ́nu tó wà ní Ìwó yẹn bọ̀bọ̀ ọmọ bọ̀nà tiẹ̀ pé tó wà ní Ìwó yẹn ó jáde síta gbangba lórí íńtánẹ́ẹ̀tì ó dẹ̀ sọ pé kí gbogbo ilé kéwọ́ máa kọ́ àwọn ọmọ kéékèèké bá ṣe ń yìnbọn pé torí jihad. Ìjọba ìbílẹ̀ ibi tó ti sọ̀rọ̀ yẹn ń wòran ìjọba àpínlẹ̀ ibi tó ti sọ̀rọ̀ yẹn ń wòran wọn á dẹ̀ láwọn fẹ́ ṣe gọ́fúnà ẹlẹ́ẹ̀kejì. Federal government náà ń wò níran. By the time tó bá ṣẹlẹ̀ tán sìn federal government ó kóra wọn sínú ìyọnu torí èpè láàmú ṣẹlẹ̀ yín pé nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ ẹ̀tún kì í dẹ̀ ṣe pé àwọn tán fẹ́ wá pààyàn ń bì kan yẹn kì í ṣe pé wọ́n dàgbére fẹ́yìn pé báyìí làwọn ń lọ. Ṣùgbọ́n tá a bá ti kọ́kọ́ ṣẹ́gun kan ká tó ṣẹ́gun kò ní í sí pé wọ́n wá ń disturb wa nílẹ̀ Yorùbá. Mo ti pariwo ó ti sú mi. Mi ì jẹ́ kí ó jẹ́ ẹnu mi lẹ́tí máa tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo tún mú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ àwọn èèyàn tó níláárí tó ní kìmí mo tún mú wọn wá síbẹ̀síbẹ̀ náà kò ní mínì sọ́pọ̀lọpọ̀ wa kò ní mínì síjọba wa. Ṣé tá a bá wá ń pariwo pé yẹn gangan lẹ̀ ń pa wá ṣé àṣìṣe ni àbá àṣìṣọ́ torí pé primary responsibility yín ni láti dóòlà ẹ̀mí wa àti láti save property wa kẹ́ dóòlà ẹ̀mí wa kẹ́ save property wa that is your primary duty. So túmọ̀ sí pé ẹ ti fail in duty yẹn nìyẹn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo dẹ̀ mọ́ ròyìn tẹ́ jẹ́. I realize the fact pé ẹ gbọ́dọ̀ fi ọmọnìyàn sí báyìí torí kẹ́ ẹ lè débi tẹ́ ẹ tún fẹ́ dé. Èmi ń fura sáwọn ọmọ Yorùbá tán against yín báyìí lásìkò yìí wàláì mo ti ń fura sí wọn dandan torí tá a bá ní boná Ọlọ́run mọ́ra tá a ní mọ́mú lóhùn ó yẹ ká máa kan sára sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí gbogbo ń tá a máa gbọ́ tẹ́lẹ̀ la gbọ́ mọ́ gbogbo ń tá a máa rí tẹ́lẹ̀ la rí mọ́. Tí wọ́n bá mú Fúlàní kan tẹ́lẹ̀ ìbá àti pààyàn 10 tí wọ́n bá ti mú dé police station ní ibikíbi ní láìsí Haúsá bóyá ní ilẹ̀ Ìgbò àbílẹ̀ Yorùbá tí wọ́n bá ti mú dé station kó tó dijọ́ kejì àbíjọ́ kẹta wọ́n ti transfer ẹ̀ lọ sí Àbújá. Ṣé àwa láàmú dáwó fáwọn tí ó máa lọ fèsì kéèsì yẹn l'Àbújá ni dijọ́ kejì tí wọ́n bá ti mú d'Àbújá wọ́n ti fi wọ́n lẹ̀. Irú yẹn ti stop nísìnyí kò wáyé mo gbọ́ ẹnu ni mo fi sọ pé kò wáyé mọ́ rárá
bọ́ síbẹ̀síbẹ̀ ọdún wo làwa náà ó tó kù gìrì sí responsibility wa. Aṣíwájú Bọ́lá Ahmed wà l'Àbújá, a ní gọ́fúnà l'Ọ́yọ́, a ní gọ́fúnà l'Ògùn, a ní gọ́fúnà l'Ékòó, a ní gọ́fúnà ní Oǹdó, a ní l'Ékìtì, a ní l'Ọ́ṣun, a ní Kwara. Síbẹ̀síbẹ̀ náà coordination yẹn kò sí fún yín. Níjọ́ ní mo fi nǹkan tí gọ́fúnà kan nílẹ̀ Ìgbò, àwọn nǹkan tó fowó rẹ̀ kó jọ àtàwọn ìbọn tó rà fún àwọn ayígbó làwọn máa ń pè wọ́n lédè Yorùbá, àwọn tó máa ń wà nínú igbó yẹn, tó ń represent government wà nínú igbó yẹn, ayígbó la máa ń pè wọ́n. Àbí ṣe bí ẹ ṣáà gbọ́ lẹ́nu jẹ́ mẹ́ta ìṣàn lọ́pọ̀ àwọn kan ní ibi reserve kíní wa lọ́yọ̀ọ́ nbí. Position wo làwọn family àwọn yẹn wà nínú ọdún tuntun, ẹ̀wọ̀n táwọn fi bẹ̀rẹ̀ ọdún tuntun? Ìbànújẹ́. Kò dẹ̀ sí olóṣèlú kankan tó bẹ lọ́hùn kó wọn fi ìbànújẹ́ sílé ayé òun. Èmi náà dẹ̀ bá ń bẹ lọ́hùn kẹ́ fi ìbànújẹ́ sílé ayé yín. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé responsibility yín ṣe ń ló fa àdánwò tó ń bá wa yẹn, yóò bẹ́yìn náà. Wàláì, Àbújá l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà. Kò lè wà l'Oǹdó, Ọ̀yọ́, Èkìtì, Ọ̀ṣun at the same time, kò possible. That is why ta fi ní ní Èkó gọ́fúnà ní Bọ́lá Ahmed Tinubu tibẹ̀. L'Ọ́yọ́ gọ́fúnà wọ̀nyí náà ní Bọ́lá Ahmed Tinubu. L'Oǹdó gọ́fúnà, because àwọn ní number one, anything tó bá ṣẹlẹ̀ àwọn náà àkọ́kọ́ àwọn lámú láti report fún. Àwọn náà láti report fún. Bí wọ́n bá report fún federal government, àwọn ló yẹ káwọn ó report fún federal government. Nígbà táwọn bá report fún wọn, táwọn report fún local government report fún state tí ò sí nǹkan kan tẹ̀lé sí. Ẹ wá lọ́lọ́run ní dájọ́, ẹ lọ́lọ́run ní fìyà jẹ ẹni tí ìyà bá tọ́ sí. Mo ti ń pariwo pé ní orílẹ̀-èdè yìí mùsùlùmí ni mí, ẹ̀sìn àwọn alákatakítí mùsùlùmí yìí, àwọn ni wọ́n dalẹ̀ Yorùbá rú. Ẹ jẹ́ n fi kan yín. Ẹ máa bá mi ká lọ. Iranians are burning down mosques. Oh my God! What do they have against religion? I know their government, which is Islamic regime, is being a dictator and is killing people for the past 46 years, but they shouldn't throw away their religion, man! It's their religion! Buddy, I've got news for you. Islam is not Iranian people's religion. Iranians were invaded by Muslims and forced into Islam. And our hatred for Islam is the same as our hatred for the Islamic regime who's been holding us hostage for the past 46 years. No, a religion that says women should wear burqas and stay at home, that says men should beat their wives is not my religion. A religion that says men can marry a 9-year-old girl is not Iranian people's religion. A religion that says you should kill whoever does not think like you, that says you should blow up yourself and a group of people because they don't think like you, and then you'll go to heaven to get your 72 virgins, is not Iranian people's religion. Iranians are not like that. Iranians are the nation of Cyrus the Great, who wrote the very first charter of human rights. And now you think that Islam, that has zero respect for human rights, is Iranian people's religion? No, my friend, no. We're just being invaded and enslaved and taken hostage by this freaking religion, by this freaking Islamists. And we're gonna break free. We're gonna be the very first country in the whole world who is de-Islamizing, who is throwing out this religion from our country, who's gonna be great again. Ẹ̀yin ọmọ ìyá mi, tí Iran bá wá sọ pé pẹ̀lú gbogbo bí wọ́n ti kó wọn papá mọ́ra tó tí gbogbo wọn ti sọ gbogbo wọn di mùsùlùmí tán ti islamize wọn, ẹ dákun torí Ọlọ́run, tí ó bá jẹ́ pé lẹ́nu Iran láti wá ń gbọ́rú ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí, kí lẹ rò pé yóò kan àwa tápá wọn bá ká wa tán? Ẹ wo gbogbo aburú tó ń ṣẹlẹ̀ ní north nítorí pé wọ́n ti conquer north. À ń wo ìlú méjì kan ràn nílẹ̀ Yorùbá,
à ń wo Ìlọrin náà wọ́n ń pè Ìlọrin ní ilẹ̀ àwọn Fúlàní à ń wo Ìwó ń ran ẹnìkan ṣoṣo ẹni oró kan ṣoṣo tí ò ní láárí kankan ó dẹ̀ islamize odidi Ìwó ilẹ̀ Ìwó àbí kí n sọ pé Ìwó tán kìí ṣe ilẹ̀ Ìwó torí gbogbo àwọn yòókù pátápátá ni wọn ò bá gbá wèrè tó gbà mẹ́sẹ̀ yẹn mẹ́sẹ̀ gbogbo yín lẹ mọ̀ pé ẹ mọ iye Ìwó tó wà náà Ìwó 4 ló wà 4 so gbogbo àwọn yòókù sì rèé wọ́n ń ṣe dáadáa wọn ò islamize àwọn èèyàn wọn ẹ̀yin èèyàn fúnra ní máa fẹnu mi sọ ká má rò wípé àwa là ń kọ̀ndẹ́mù wọn ẹjẹ́ tó fi nǹkan mi hàn dákun ẹ tó gbọ́ irọ́ wèrè lẹ́nu mùsùlùmí kan. Subhanallah mo rí lambastardization kan ni mo ní kí n mú wá kí a jọ wò ẹ jẹ́ ká jọ fídíò yìí. aládé tí odò Ògùn tí ó gbé ìkan lọ nínú ọmọ kéwú gbogbo kan náà ti ṣe kò lọ wọn wà lọ sọ fáwọn sàlátì ní yàrá lọ fún mi là wàhálà dé wọn ní kí ni wàhálà náà wọn ní odò Ògùn ó gbé lágbájá lọ àbá sàlátì ní no èmi rẹ òjò sọ́wọ́ mo ti bá a wí tipẹ́ kò gbọ́ ní yín sì farahàn lónìí ẹlòmíì ò lè pàṣẹ fún ẹlòmíì ò lè pàṣẹ fáyán kó lọ ámbèdè bàbá dasọ láti wọn wá mọ́pà wọn tó ṣe síkiri débi odò gbàtọ́ wá débi odò wọn ní odò Ògùn mo ti wí fún ọ ti pẹ́ ọ̀gbọ́ ọmọ tó kọ́kọ́ gbéhùn náà kọ́kọ́ bá ń jù jáde wọn ní bàbá ó ti gbé ti pẹ́ látàdé lọ bá dasọ láti kó gbọ́dọ̀ bá ń sọ mo ti wí fún ti pẹ́ wọn kàn jọ pábọ́lẹ̀ ní bíi fún mi odò rẹ̀ gbé ọmọ náà bọ̀ padà háyàn láàyè ní ààyè ló gbé e padà afásàlá ti ṣẹ̀ṣẹ̀ wá wọnú odò lọ síwájú wọ́n wá ní odò Ògùn mo ti wí fún ọ ti pẹ́ ọ̀gbọ́n àti ọlọ́run ti ń bẹ lára mi ọlọ́lá ìlà ìlọ́lá wọ́n kàn nà pa wọ́n sì gun mọ́lẹ̀ ní odò pé látò ní ibi tí mo fọ̀pá gùn yìí ọgbọ́dọ̀ kọjá bẹ̀ mọ́ ní ìṣẹ́jú gbogbo yìí odò rẹ̀ padà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó wá padà sí ibi táfàsàlá ti gbọ́ pàṣẹ ní níbi mo sọ́ọ̀sì àtà àgàdà àtà ayé ọmọ ní kìyàmọ̀tì ọgbọ́dọ̀ kọjá bí táfàsàlá ti bá fi yí padà náà bá tó lọ ní àfáà ló lè ṣerú ẹ̀ kò sẹ́lòmí. Subhanallah eléyìí ti kọjá lambarudi. ó ti kọjá ẹ̀dá kan ẹ wo iye ọdún táwọn mùsùlùmí ti wá ń dì sí fún wa tí wọ́n ti ń parọ́ oríṣiríṣi fún wa kéèyàn ó ní odidi odò Ògùn ó gbọ́mọ lọ wọ́n wá lọ sọ fún àfáà Ìdásálátì wá ní láyé odò Ògùn ò gbọ́dọ̀ gbé ẹnì kankan lọ àwọn ti nípìn òun wọ́n wá bínú wọ́n wá lọ bá odò Ògùn wọ́n sọ pé odò Ògùn kí ló tó ṣe yẹn tí mo ti sọ fún ọ pé ò gbọ́dọ̀ gbé ọmọ kankan lọ kó o tó sọ̀rọ̀ ọmọ àkọ́kọ́ tó gbé lọ látàná yẹn kọ́kọ́ bá mi dá padà lọ wọ́n ní odò yẹn wá gbé ọmọ yẹn wá nígbà tó dògbé gbé ọmọdé wọ́n á mọmọ sílẹ̀ wọ́n wá wọnú odò yẹn wọ́n rìn síwájú dáadáa wọ́n wá ní odò Ògùn o láti òní lọ wọ́n wá fi idà àwọn gún ilẹ̀ níbi tí wọ́n rìn dénú omi wọ́n wá ní ọ gbọ́dọ̀ kọjá bí mọ́ látọdún náà omi ò kọjá bí tí wọ́n fi dàgún yẹn mọ́ ẹ dákun ẹ wo irọ́ orí burúkú ẹ wo irọ́ wèrè ẹ wo irọ́ alákatakítí ẹ wo irọ́ ìbànújẹ́ kí ló tẹ àwọn mùsùlùmí ò lóòótọ́ rárá majority mùsùlùmí wọn ò lóòótọ́ rárá ó máa ń yà mí lẹ́nu fún Ọlọ́run náà gbà mí torí ìgbà tẹ́ni ẹni yìí ń sọ tó ń sọ yìí ó yẹ káàrà san pa mọ́ bí tó ti ń sọ yẹn káàrà ó san pa kó ṣe yànkan ok ṣé ẹ tó ń fi àfáàsà láti wé Ọlọ́run nìyẹn àbírú àgbákò wà lílé Ọlọ́run tá a sì ń wò wọ́n ràn tá a máa ń ta àríṣe ẹ bá mi ká lọ. àwa la máa gbé kọ̀ọ̀pù yẹn. eléyìí. ó ti dá Àbújá tán already tàbá ti gbá ta lẹ́yọ̀kù kan ó ti tán sà. ẹ̀rù tiẹ̀ ń bà á pé ẹ̀rù ń bà wọ́ host country. ẹ̀rù ń bà wọ́ host country. no a kàn fariwo yẹ wọ́n sí ni. wọ́n máa lọ ṣe aṣàkàṣàkà ni. the only ma gbọ́. àgbẹ̀sà. I played soccer for 17 years. Lenny, wingers lamalo. We smoke through the wings. We are going to smoke through what? The wings. Then they will now leave Osimhen in the middle.
Then today they should allow Nwobi to excel. Kó gé normal ègé tó yẹ kó gé. Elége èèyàn mẹ́ta ló máa dúró tó bá gègé. So téèyàn mẹ́ta bá ti dúró tẹni tó ń gègé, ayé ti sílẹ̀ fáwọn tó fẹ́ sáré. Ṣé ti yẹ? Then wọ́n lè tiraka pé wọ́n fẹ́ kọ́ score. Ayé ò lè yọ. Torí wọn ti mọ̀. Ẹ̀yin èèyàn, ẹ dákun. Ìgbà wo láyé dàdàkúdà báyìí? Ẹlòmíì orí rẹ̀ ti burú, orí rẹ̀ ti dàrú. Kí la bá débi káàfà tàbí pásítọ̀ kí wọ́n máa fọ̀kásì fútbọ́ọ̀. Orílẹ̀-èdè yóò dẹ̀ gbà wọ́n máa gbà náà pé pásítọ̀ ni wọ́n. Kò sí ìjìyà kankan fún àwọn olórí burúkú. Ẹ wo African Cup of Nations tán gbá parí lálẹ́ yìí òní Sunday ni mò ń ṣe fídíò yìí bó tilẹ̀ jẹ́ pọ́lá ni màá ṣe torí iléeṣẹ́ ṣùgbọ́n òní wọ́n ṣe gbá fáínà òní ni wọ́n gbá fáínà yẹn níjọ́ tí tó kù a máa gbá sẹ̀mí fáínà ló sọ ọ̀rọ̀ yẹn wípé kọ́ọ̀pù ti wà l'Ábùjá ẹ rántí pé kì í ṣàkọ́kọ́ ọrú ẹ̀ lélẹ́yìí o kò sọ nǹkan kan kọ́ bọ́ sójú ẹ̀ rí láyé bí ọkàn ṣe jókòó kalẹ̀ bí ẹlẹ́dẹ̀ nìyẹn bí ó ṣe jókòó kalẹ̀ bí ẹlẹ́dẹ̀ nìyẹn èwo nǹkan bẹ́ẹ̀ ni olórí burúkú kan náà lóró ń ríran pé tí wọ́n bá lo kí Lukumanu kọ́ mọ̀jẹ̀ Lukumanu bá wọn lọ tí Lukumanu bá wọn lọ wọ́n á lùsì first match tá a fẹ́ gbà yẹn wọ́n á lùsì ẹ̀ ẹ̀wọ̀ nígbà tó lọ́wọ́ máa kó orí burúkú báyìí nìyẹn Lukman ló score the winning goal tá a fi gba 3rd position. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ti yẹpẹrẹ àwọn kan kí ló wá dé tí àwọn tọ́lọ́run yẹpẹrẹ lójú wa kí ló dá wa ò yẹpẹrẹ wọn tọ́jọ́ pọ̀ wọn látọ̀ máa list sí tọ́jọ́ àwọn lá máa list sí kì í ṣàwa mùsùlùmí nìkan bẹ́ẹ̀ làwọn kírísítẹ́nì náà ẹ̀yìn ìfẹ́lẹ́ ẹ̀yìn ẹ̀mí ẹ̀dá kò mú fẹ́ kẹ́ wo ibi tí àdánwò bá ẹlòmíì dé àdánwò. Ọlọ́run yóò lọ́dún yóò lọ fún mi náà $100 billion ní orúkọ Jésù mo fẹ́ náà $100 billion I want now $100 billion in the name of Jesus in the name of Jesus $100 billion $100 billion. Eléyìí ti burú ó ń bẹ Olúwa pé òun wá 900 million ó lóun wá 900 million kó lóun fún un ní 900 million ṣe rí kẹ́ lè mọ̀ pé kì í ṣe ọkùnrin nìkan ni ọ̀rọ̀ ìbáwí tàbí tí wọ́n ń jà fitafita lórí pé kẹ́sìn ọmọ ba ilé ayé wa jẹ́ ẹ wo sísítà mi yẹn bá pọn ẹ bá mi listen sí. Some women bow down to their pastor, but they never for one day greet their husband good morning. If you must worship anybody on this earth, after God is your husband, not your pastor. Some women went as far as, before they give their husband knacking, they will ask their pastor first. Ṣé wọ́n parọ́ ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ilé wọn ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ilé wọn dàrú. Tó yẹ pé àwọn pásítọ̀ yìí ni, àwọn àfáà yìí ni, àwọn babaláwo yìí ni. Ọdún wo la tó fẹ́ kúrò nínú àìsàn yìí? Ẹ rí pé ó ti kúrò ní nǹkan tí àwa nìkan ń dá sí. Àwa nìkan kọ́ là ń complain lórí kíní yẹn sí. Àwa dẹ̀ ń wòran títí tí kíní yóò fi kó bá wa. À ń wò níran títí tí agbára wa ò fi ní ka mọ́. Ó dẹ̀ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu jù. Wàláì ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu jù. Ẹ tún gbọ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí gan tí ó jẹ́ pé àwọn gangan ni wọ́n mú ẹ̀sìn wá ẹ gbọ́. The extremists in America openly say
We are here to bring down democracy. That's exactly what they say. We are here to establish a global caliphate. We want Sharia law. Right. Try that in Saudi Arabia and see how long you last. Try that in Abu Dhabi, see how long you last. The thing with religion is it came to guide. So I'm a Muslim. I believe that God sent a religion to guide me. Religion is not here to rule by the sword. Religion is a source of spirituality and taking the human hand by their hand to areas where they can excel in their humanity, in their moral understanding of life, in religion, in their relationship between themselves and God. That's the role of religion. Kọ̀mọ́ lórí ìyẹn nìkan ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ tó bá mi listen gbọ́ ilé yìí. Ẹ bá mi ẹni tí ó ti jẹ́ Mùsùlùmí, ògbóǹtarìgì Mùsùlùmí tó wá padà convert sí Christian. Tó mọ gbogbo ohun tí wọ́n wí nílùú Àlùkùránì, ẹ bá mi listen. So anybody that does not agree with the law of Moses, even a Muslim who will not agree with the law of Moses, is not longer be a Muslim. Wow. You cannot be a Muslim without belief with the law of Moses, with the New Testament, with all books that come from God. This is what Quran says. Inna anzalna tawrata fiha hudan wa nuran yahkumu biha nabiyyuna allazina aslamu. All the prophets have believed and agree with the law of Moses. All the prophets. This is what Quran says. And he said, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَا نَفْسِ بِالنَّفْسِ وَالْعَيْنِ بِالْعَيْنِ وَاللُّنْفِ بِاللُّنْفِ وَاللِّذْنِ بِاللِّذْنِ وَالسِّينَ بِالسِّينِ وَالْجُرُوحَ الْقِصَاصَ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ. Again, whoever not agree with this, he's not a Muslim, he's a pagan or he's infidel. Wow. This is what Quran says. Infidels are those who don't agree with the law of Moses or the New Testament. And the New Testament. So, with even some. So Quran points everybody back to the Bible. Yes. This is the reason why even the second surah in the Bible, yes, Surah Al-Baqarah, the chapter of cow that we mentioned the chapter yesterday. of cow, yes. It is mentioned that ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ. That book was not corrupted. Wow. He's not talking about Quran. Yes. If it's Quran, he will say this book was not corrupted. But he said that book. That book. What does that mean? Zalika is that. Haza, this. Oh. That's the difference. Wow. So the Quran recognizes that the Bible is not corrupted. It's not corrupted. And the Quran points everybody, including Muslims, back to the book. Even in the Quran, chapter 10, verse 94, say that if you have doubt about what we reveal to you, go and ask the people of the book. وَإِن كُنتُمْ فِي شَكٍّ مِّمَّا أَنزَلْنَا إِلَيْكَ فَاسْأَلُوا أَهْلَ الَّذِينَ يَقْرَؤُونَ الْكِتَابَ مِنْ قَبْلِكَ. إِن كُنتُمْ فِي شَكٍّ مِّمَّا أَنزَلْنَا إِلَيْكَ فَاسْأَلُوا أَهْلَ الَّذِينَ يَقْرَؤُونَ الْكِتَابَ مِنْ قَبْلِكَ. Go and ask the people of the book. Of the book. And we Christians were the people we of are the the people of book. Ṣẹ̀rí ẹni yìí ṣe bẹ́ẹ̀ gbọ́ bí kéwù ṣe dùn lẹ́nu ẹ̀ tó. Àáfàá ńlá ni o. Ó convert padà sí Christian. Ó convert sí Christianity. Nígbà tí ojú rẹ̀ là tó rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó expect. Wọ́n fi ẹ̀sìn kó bá ìwọ tó bá jẹ́ pé o lọ́pọlọ ò lè dá inú rò tó jẹ́ pé gbogbo tí wọ́n bá sínkì sí ọlọ́pọlọ yìí náà ni tí wọ́n fi ẹ̀sìn dá sí ẹ lọ́rùn ò ní bọ́nú ẹ̀ láéláé. Kí wọ́n kàn máa kó dọ́dọ̀ tiwa, kàn máa wà gba ọmọ wa, kàn máa wà jí ọmọ wa gbé, kàn máa jí àwọn òbí wa gbé, kàn máa jí àwọn mọ̀lẹ́bí tiwa gbé. Kó jẹ́ pé wọ gangan tó jẹ́ wípé ìwọ ni wọ́n ti rí kó lọ́pọlọ yẹn tó jẹ́ irú yín nìkan máa rí jí kó lọ. Ìbá ti lọ dáa jù. Wàláhì ìbá ti lọ dáa jù. Ẹ tún gbọ́ eléyìí.
àní fi lọ́rùn lẹ́ẹ̀kẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún wa nánú hìlún bí hazard ballad àwọn ọmọ ọkọ lẹ Yorùbá ni àwọn àfa àtàjọ ọmọ ọkọ lẹ Yorùbá ni àní fi yín lẹ̀ kẹ́ ìbànújẹ́ máa wà lórí. So Jésù ti kú kò ní padà wá mọ́. Scam ni pé Jésù ń bọ̀. Tí Jésù bá fi lè padà wá ẹ máa gbọ́ gbogbo alùsùnà ayé àti gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi gbogbo ẹni olólùfẹ́ wa. Tí Jésù bá fi lè padà wáyé ajá sí pé alukur'ani irọ́ burúkú gbà l'alukur'ani. Tí Jésù bá fi lè padà wáyé ajá sí pé alukur'ani irọ́ burúkú gbà l'alukur'ani. Alukur'ani ṣe kí ni irọ́ burúkú l'alukur'ani tí Jésù bá fi lè padà wá sáyé. Alukur'ani ṣe kí ni irọ́ burúkú l'alukur'ani tí Jésù bá fi lè padà wá sáyé. Tí Jésù bá fi lè padà wá sáyé Ìsìlámù ẹ ṣẹ̀sìn mọ́. Àjẹ́ pé scam ní Islam. Tí Jésù bá fi lè padà wáyé o. Tí Jésù bá fi lè padà wá sí ayé tá a wà yìí Ìsìlámù ẹ sọ̀nà. Àjẹ́ sí pé ní táwọn ẹbí gbé wá fún wa tí ń sàlùkùránì irọ́ ni. Àkúlù zálìkà bí mílíọ̀nù fámì gbogbo ẹnu mo fi sọ. Ká tó wọnú Sọ̀híhù Bukhari. Tọ́já sí wípé ní tó bá já sí pé Buhari ló bá kọ Sọ̀híhù Bukhari yẹn bẹ́ẹ̀ ṣe ń kílèmù ẹ̀ ajá sí wípé ní òpùrọ̀ ayé àtàlìkì ọmọ ní Buhari. Ọlọ́run dẹ̀ sọ pé fálà ánẹ́tù láàrín kàfìbìn tí èbá wá ṣe pé òun lọ kọ́ tó já sí pé ẹ̀kà parọ́ mọ́ ni ajá sí pé ní ẹ̀parọ́ mọ́ ni kò ní lẹ́jọ́ kan tí ó jẹ́ wájú Ọlọ́run. Náà àkọ́kọ́ àyà tẹ́fì mà wípé ní Jésù ó ti ṣe kí ni ó ti kú Jésù ò ní padà wá mọ́. Ìtàn yẹn ìtàn Ísírẹ́líyátì ní àpàdà kà fúnra wa nínú Sọ̀híhù Bukhari ni Sọ̀híhù al-Bukhari tí wọ́n gbọ́kànlé tí wọ́n ní asọ́hùl kutub ba'da al-Qur'an àwọn ẹni òfò. Ṣé asọ́hùl kutub lélẹ́yìn ba'da al-Qur'an tó dájú pé Qur'ani kò ṣe fi wé nǹkan mímọ́ ẹ wá fi kọ́ra ní al-Qur'an ẹ mọ tí ń ṣe yín orí yín ti dàrú. Ṣé ẹ rí ìtàn yẹn ìtàn Ísírẹ́líyátì ni àwọn kírísítẹ́nì ni wọ́n ní ìtàn yẹn. Abu Huraira tó sì gba àdísì yẹn wá ti mẹ́nu Sọ̀híhù Bukhari ọmọ akéwù Káàbùl Akhbari ni. Ẹ dákun ẹ máa bá wa ṣíà rẹ̀ kọ́kàn àwọn eléri ibú ìlà àti ẹ dákun ẹ máa bá wa ṣíà rẹ̀ kọ́kàn àwọn eléri ibú ìlà àti ẹ dákun ẹ máa bá wa ṣíà rẹ̀ kọ́kàn àwọn eléri ibú ìlà àti Islam à ń jagun Islam ni torí wípé ní ẹ ti sọ Islam di ẹ̀sìn irọ́ lójú àwọn èèyàn. Nígbà tí èèyàn bá ń sọ̀rọ̀ tí ń takò alukur'an kí ló tún kù mọ́ tí àdísì ànábì wá ń takò alukur'an Islam wò làwọn ń ṣe mọ́ kò sí Islam mọ́. Jama ẹ dákun alukur'an ló já mọ̀ yí pé ní Jésù ti kú kò sì ní wáyé mọ́. Jama ẹ dákun alukur'an ló já mọ̀ yí pé ní Jésù ti kú kò sì ní wáyé mọ́. Jama ẹ dákun alukur'an ló já mọ̀ yí pé ní Jésù ti kú kò sì ní wáyé mọ́. Alukur'an sọ yí pé ní tọ́lọ̀ fẹ́rẹ́sà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìwọ tó bá ṣe èméjì sí alukur'an kèfèrí ni ọ́ torí pé alukur'an já mọ̀ tọ́lọ̀ sọ ní alukur'an pé ní zalikal kitabu la rayba fihi kò sí èméjì nínú alukur'an rárá má ṣe èméjì sí alukur'an ìwọ tó ń gbọ́ mi gbogbo ẹ̀yẹ́ lólùfẹ́ òdodo tó bá jẹ́ sí pé ní tòótọ́ Jésù ó padà wá Ọlọ́run ò ní sọ ayé ìbáyìí kalẹ̀ o. Tí Jésù bá fi lè padà wá ajá sí pé ní Quran látòkè fi dé sàlẹ̀ irọ́ ni ànábì wá scam wa ni Ọlọ́run ò ránṣẹ́ torí pé ní ọ̀rọ̀ Ọlọ́run l'Al-Quran kò dẹ̀ ní tako mẹ́sẹ̀jì tá ànábì gbé wá ní tí bàbá àmúdú mẹ́ká fi sọ ni. Al-Quran ní ma kana Muhammadun aba ahadin min rijalikum ànábì ẹsẹ̀ bá bá ẹnì kankan nù yín o. Ṣùgbọ́n eléyìí báyìí àwọn oníbàlágà ló lè yé pé ànábì ẹsẹ̀ bàbá ẹnì kankan biological father lọ́lọ́run dákọ ṣùgbọ́n ruhiya nípa tẹ̀mí ànábì ni bàbá gbogbo wa nítorí táwọn ìyàwó rẹ̀ fi jẹ́ ìyá fún wa definitely ànábì o bàbá gbogbo wa ló jẹ́ ṣùgbọ́n biological ni Kùránì ń sọ ní tọ́ka sí àrùn báyìí. Ó ní
wàlákìn ṣùgbọ́n ànábì tá à ń sọ yìí o rọ̀ṣúlàláhì òjíṣẹ́ ọlọ́run ọba ni kìí sọmọ ọlọ́run kò kí ń ṣe igbákejì ọlọ́run. àná muhammadu sallallahu alaihi wasallam ó jẹ́ kí ni ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run. ọlọ́run wà dọ́rọ̀ dùn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin jàmáà tẹ́ ń gbọ́ wa. ìwọ tó onígbàgbọ́ tí wọ́n ti scam ẹ pẹ̀lú sọ̀híù Bukhari wípé Jésù ń padà bọ̀ má tẹ̀lé wọn o tó bá fẹ́ ṣòfò Jésù kankan padà wá mọ́ o Jésù ti kú á sì púrúfù rẹ̀ fún anú Kùránì pé ó ti kú kò ní wáyé mọ́ ó ti lògbà tiẹ̀ ó ti lọ. Al-Kùránì wájú àmọ̀ yìí pé ní wàhátàmà nàbì yìí òun la fi síl la fi parí gbogbo àwọn ànábì ọlọ́run ọ̀dà kò jíṣẹ́ mẹ́ jama ọlọ́run ọ̀dà kò sọ pé ní wàhátàmà rùsùlì yìí kò sọ bẹ́ẹ̀ ó ní wàhátàmà nàbì yìí torí pé ní ànábì ọlọ́run nílẹ̀kùn rẹ̀ ti tì kò ní sànábì kankan mọ́ kò sì ní sí ẹni tí ó já sí pé ní yóò pè é lánàbì ọlọ́run mọ́ ata kìámù sáà títà lùkọ́mọ ọlọ́run fi dé ṣùgbọ́n báàbù rúṣùl báàbù òjíṣẹ́ ata kìámù sáà tálùkọ́mọ ọlọ́run fi dé ní jíjíṣẹ́ máa wà ara jíjíṣẹ́ òun ni bàbá Muhammadu Marika ti ń ṣeun Allahu akbar kabira ara kájíṣẹ́ òun ni bàbá Muhammadu Marika ti ń ṣe rúṣùlù ni bàbá lára àwọn rúṣùlù ni bàbá Muhammadu Marika ti wà wọ́n èé kàn ṣe nàbíyù ni Sheikh Adam rúsùlù ni wọ́n kì í ṣe nàbíyù lójú kọ́lọ́hún ó lo kẹ́límà wàhátàmà nàbí yìí òun la fi síìlì gbogbo àwọn ànábì ọlọ́run yányán ànábì la fi síìlì ẹ̀ so ẹni tó lọ́wọ́ á lò yí pé ní wàhátàmà nàbí yìí òun la fi parí gbogbo àwọn òjíṣẹ́ kò sójíṣẹ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ níbo lẹ ti wá rí pé Jésù ń padà bọ̀. ọ̀rọ̀ ẹ̀sìn yìí ibẹ̀ kan náà ni ó ṣàjà sí ìjọ kan torí mi ò máa tẹ àtakò oríṣiríṣi tá à ń gbòye náà láwùjọ àwa mùsùlùmí náà ni ẹni láwọn Christian kan máa bára wọn fàbẹ́yẹ ẹni náà babaláwo kan máa bára wọn fa ọ̀rọ̀ odù fàbẹ́yẹ kálukú kìlọ̀ síbi tó bá máa kìlọ̀ ni ọ̀dà kí ni ìjànú padà Jésù ń padà bọ̀ kọ́ padà wá kí ni ẹ fẹ́ fìyẹn achieve tẹ́lẹ̀ yìí múra kankan bíi pé bóyá exam ló ń ṣe kan lè pass ẹ̀ ẹ̀yin èèyàn àwọn kan wà tí wọ́n nígbàgbọ́ wípé ọ̀tá àwọn ni Sokoti ọ̀tá yín ni ń ṣekú àwọn tó mọ̀ọ́mọ̀ wípé ẹ̀sìn ìsìláàmù gangan kọ́ ni mo wá condemn bí ó ṣe àwọn olórí burúkú tí wọ́n ń da ẹ̀sìn yẹn rú tí wọ́n ti sọ ẹ̀sìn yẹn lẹ́nu tí wọ́n ti sọ dàdàkúdà everybody ló ń wẹnu sí wa láǹṣẹ àwa gan wẹnu síra wa náà bí ọ̀rọ̀ àwọn kan náà lẹ́nu ìsọtí báwọn mùsùlùmí ní bá wí ọ̀rọ̀ tèmi náà ń sọ láti ìjọ ìná ọ̀rọ̀ wọ́nranwọ̀nran táwọn mùsùlùmí kọ̀ọ̀kan máa ń ṣe ni bàbá Muhammadu Marika sí ẹ wọ́n sọ àwọn òtítọ́ kan tó bà mí lẹ́rù wàláì wọ́n ti sọ àwọn òtítọ́ kan tó bà mí lẹ́rù therefore wọn kì í sọ lọ́hùn ẹnu ò lè má gbéyàn gbà mí mo believe pé tẹnu bá gbé wọn gẹ́gẹ́ bí woman being ló gbé wọn wọ́n máa ń reason gan wọn ti torí pé kinní kan wá máa ń ra wọn máa àlìsùn náà tí ò gbà pé àwa gangan níran wọn gbà pa níran wọn gbà pé nǹkan kan wà tó jẹ́ tiwa kásáfọ̀gó gbogbo ń ta ní fáwọn lárúbáwá Ọlọ́run ó dá fún yín wàláhì Ọlọ́run ó dá fún yín ẹ̀yin ẹ̀mí kò ní jù báyìí lọ ọtún kí wò wá pé ojú ọ̀fẹ́ra kù.